through wọn a lè dispute yẹn because báyé ìṣeré wàá ní àwọn tí wọ́n fẹ́ràn rẹ tó ṣe pé láàrin ijọ́ méjì tán bá rí ọ wọ́n pè ọ́ ṣá bẹ́ẹ̀ náà ló sì náà tí wọn ò fẹ́ rí mí rẹ látàn wọn ò tiẹ̀ fẹ́ rúgbó ẹ̀ látàn bó ṣe ń come life wọ́n ṣe rí content ọ̀hún inú bí ọ̀sìn ọ̀nìrú wọn ọ̀sìn náà tí wọ́n fẹ́ràn rẹ náà tó ṣe wípé wọ́n fẹ́ràn rẹ dénú. Làgbáyé já bàbá àgbà the prophet himself ẹ káàbọ̀ sà ìwà rere mò ń tọrọ fún yín ẹ̀yin wọ́ọ̀lì mi gbogbo ẹ mú ìwà ìlara kúrò ká lè súnmọ́ Olúwa àwa pẹ̀lú yín ni ó kọ orin ayọ̀ lọ́jọ́ náà orin ayọ̀ sí ọba ògo orin ayọ̀ yíra padà àwa pẹ̀lú yín ni ó kọ orin ayọ̀ lọ́jọ́ náà Làgbáyé já àwa pẹ̀lú yín ni ó dé àdógó lọ́jọ́ náà. Thank you for the car. Àdógó tí gbà ládógó Kristi Olúwa tolúgbàlà wa àwọn mìíràn kò ní lè bá wa kọ orin ayọ̀ ní ọjọ́ náà nítorí tí wọn kò ní Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wọn orin ayọ̀ sí ọba ògo orin ayọ̀ tí ra padà wá pẹ̀lú yín ní òde àdógó lọ́jọ́ náà. Làgbáyé já ẹ ṣé gan, thank you for the camp. God bless you. That's one of the prophets of our time. God bless you, sir. Good morning. Ẹ jẹ́ bá mi tẹ̀lé Làgbáyé já. Ẹ ṣé gan. Ó yá torí gbogbo kérúbù àti torí gbogbo torí Làgbáyé já àti torí gbogbo àwọn kérúbù ẹja sọ pé lọ́kèdè ayọ̀nà fún gbogbo ayé pọ̀mọ́ Ọlọ́run ṣẹ́gun ikú fìtìyín tíyín pàlàyọ̀ ọ̀rọ̀ yín náà pàdàgùn tán tógun wá ọba mi dé òde aṣẹ́gun mi dé ògo ọlá tágbára àti pa ọ̀dàgùn tán tógun wá ìtìjú ńláńlá dábọ̀ àwọn ìkà tó kan Olúwa wa mọ́gì rìkìṣí kọ́kọ́ ọ̀tá ti dasán olùkálọ̀ jíǹde olùṣọ́ ní orílẹ̀-èdè òní ayé àti káwá sí ewéko ṣùgbọ́n àwa ní bàbá kan ní òkè ó mọ̀ pé tìrẹ ni wá ọba mi dé òde aṣẹ́gun mi dé ògo ọlá tágbára àti pa ọ̀dàgùn tán tógun wá bàbá ní orílẹ̀-èdè òní ayé àti káwá sí ewéko ṣùgbọ́n àwa ní bàbá kan ní òkè ó mọ̀ pé tìrẹ ni wá amen. Honey, I'm your online husband. Ẹ ṣé. Wọ́n ní àwọn ṣẹ̀lẹ̀ ńkọ́ òkè sáwọn ṣẹ̀lẹ̀ náà wà ń bí òkè orí gbogbo ṣẹ̀lẹ̀ ẹja sọ pé ọjọ́ agbára náà tí ọ̀sán dòru olùṣọ́ ta sọjọ́ mímọ́ kalẹ̀ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn ké lúlì lólé oore ọ̀fẹ́ ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run àwọn ẹyẹ wọn ké lúlì oṣù kẹta ọjọ́ kọkàndínlọ́gbọ̀n ọdún 1947 tóbi thank you iye yìí ṣẹlẹ̀ lágogo 3 ọ̀sán lọ́wọ́ SDJ ọ̀sọ́fà èyí lọ́kọ́ ìkẹyìn olùṣọ́ tó sọ̀kalẹ̀ látọ̀run iye lòun náà ń ké ìjọ mímọ́ ṣẹlẹ́ṣíà ẹ ṣé gan. Ó yá torí olùṣọ́ tó ń sanwó mi lọ́wọ́ ẹja sọ pé ìwà rere mò ń tọrọ fún yín ẹ̀yin wọ́ọ̀lì mi gbogbo ẹ mú ìwà ìlara kúrò ká lè súnmọ́ Olúwa. Orí ọ̀fẹ́ ẹ ṣé thank you for the gift. God bless you.
Mary Adéọlá Bọ́sẹ̀dé wọ́n ní àwa rèé o, ẹ káàbọ̀. Ok, ṣáwọn sẹ̀lẹ̀? Ok, àti kí àwọn sẹ̀lẹ̀ náà Lágbáyéjà ṣe thank you for the gift. Jẹ́ fún yín shout out. Ẹ káàárọ̀ Olúṣẹ́gun Samuel, God bless you. So I was talking about consistency and passion. Mr. Tobi wọn láwọn ń jó. Sisat kitchen ẹ káàbọ̀. Ẹ̀yin lè bá wa dá sọ̀rọ̀ narcissist ń jọ sí. Mọ́mì tá à ń gbé bọ̀ fún narcissist kan wá dá wa lẹ́kọ̀ọ́. Wíkẹ̀ndì la fi ìpàdé sí. Ọlọ́run ó jẹ́ kí wọ́n bá wa rí time. Àti a ṣì wà lórí kéèsì narcissist yẹn àìparí ẹ̀ so by the grace of God. Now,